Welcome to Yoruba Kingdom TV, built by passion. Orúkọ tèmi ni Comrade Quadri Ọláwálé. Ọ̀rọ̀ táwọn bára sọ náà ni kò yí padà. Ọ̀rọ̀ nípa àwọn pastors àti imam ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Nàìjíríà lápapọ̀ àti aburú tí wọ́n ń ṣe fún wa. Aburú tí wọ́n gbé dání tí wọ́n ń ṣe fún wa. Àwọn pastors àti imam àtàwọn àfáà àtàwọn reverend àtàwọn bishop àtàwọn pope gbogbo wọn lápapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti nílẹ̀ Yorùbá pẹ̀lú aburú tí wọ́n gbé dání tí wọ́n ṣe fún wa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ti ń wọ orí ètò ẹ má bá mi love ètò yìí o, ẹ bá mi like, ẹ bá mi share ẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ẹ bá mi love, ẹ bá mi like, ẹ bá mi share. Ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe fún mi lórí ètò yìí nìyẹn. Yorùbá ló máa pa lówe. Wọ́n ní tóko ò bá jìnnà ilá ìkó. Bẹ́ẹ̀ ni ibi tá à ń lọ ò pọ̀, ibi tá à mọ ìyà sí ló pọ̀. Òní ní ọjọ́ Jumat, òní ní 20 oṣù kínní 2023 tí ó bọ́ sí ọjọ́ Jumat nínú èdè Yorùbá àti òǹkà Yorùbá tí ò ní jẹ́ ọjọ́ Ẹtì tí a mọ̀ sí Friday. Ọlọ́run á yọ Ẹtì lọ́rọ̀ gbogbo wa. Ẹtì ò ní sí lọ́rọ̀ wa lágbára Ọlọ́run. Tí ò ní sí jẹ́ ọjọ́ Jumat nínú oṣù January tí a mọ̀ sí Ṣẹ́rẹ́ nínú èdè Yorùbá. Síwájú Ọlọ́run sọ nínú Quran wípé ẹ̀yin onígbàgbọ́ òdodo tí ẹ bá ti gbọ́ ìpèpè tí wọ́n pèpè ìran, ẹ fi nǹkan tí ẹ rà tí ẹ ń tà sílẹ̀ kí ẹ tara ṣàṣà kí ẹ lọ jẹ́ pé Ọlọ́run ọba adẹ́dà. Lẹ́yìn ìgbà tí ẹ bá jẹ́ pé Ọlọ́run ọba adẹ́dà tán, ẹ padà sí bí káràkátà yín láti máa bá iṣẹ́ òòjọ́ yín lọ bí Ọlọ́run ṣe gbé wá nínú Suratu Jumu'ah nìyẹn. Tí a bá wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, epo ló gbòde kan, epo wọ́n, nǹkan tó gbòde kan nìyẹn lọ́wọ́. Epo wọ́n káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ wípé níbi tá a ti ń ra epo àbí ibi tí wọ́n ti ń pọn epo, àwa la ní epo, àwa la ní epo, tó sì jẹ́ pé ibi tí wọ́n ti ń pọn epo yẹn epo ò gbẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n kí ló fà á tí a fi wá ń jẹ̀yà epo lórílẹ̀-èdè Nàìjíríà? Ìdí tó fà á ni pé ìjọba àbòsí tí a ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà, ìjọba àbòsí tí a ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà ló fà á tí ìyà epo fi ń jẹ wá. Àwọn wo ló wá ń kọ́ sí ìjọba àbòsí? Àwọn ìran méjì ni wọ́n ń dààmú wa tí wọ́n ń ṣe àbòsí tó fi fà á tí nǹkan fi rí bó ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà yìí, tí Quran dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀, tí ànábì Muhammad sallallahu alaihi wasallam táwa mùsùlùmí gbàgbọ́ sí last prophet tó náà ti fìdí ẹ̀ múlẹ̀ pé wà má àdìwúlà mọ́ wàlọ́sákùlà àǹbíyá, pé àwọn àfáà àwọn ni wọ́n jogún, àwọn ni àrólé àwọn ànábì Ọlọ́run lórí ilẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn pastors, àwọn pope, àwọn reverend fathers làwọn náà jẹ́ àrólé àwọn ànábì Ọlọ́run lórí ilẹ̀. Àwọn wo là ń pè lánàbì? Àwọn ni prophet tí Ọlọ́run dídì rán wá sáyé látorí Adam tó fi dórí Noah, tó fi dórí Abraham, tó fi dórí Isaac, tó fi dórí Ishmael, tó fi dórí John, tó fi dórí Mose, Jesus Christ, Solomon, David. Gbogbo àwọn wọ̀nyí àwọn ni ànábì Ọlọ́run tó fi dórí last prophet, Prophet Muhammad. Àwọn yẹn gan ni ànábì Ọlọ́run, àwọn là ń pè ní prophet nínú Islam. But pastors ó yàtọ̀ sí prophet, àfà ó yàtọ̀ sí prophet, imam ó yàtọ̀ sí prophet, reverend ó yàtọ̀ sí prophet, pope ó yàtọ̀ sí prophet.
nítorí àwọn tí a dìídì gbà pé prophet Ọlọ́run àwọn ni mo dárúkọ síwájú yẹn. Gbogbo àwọn tí mo wá dárúkọ sẹ́yìn bí pope, alfa, reverend, catholic, imam, àwọn náà jẹ́ àrólé fún wọn nítorí àwọn ni wọ́n gbé ojúṣe àwọn prophet yẹn dání. Kí wá ní purpose tọ́lọ́run fi rán prophet? Gbogbo àwọn prophet tọ́lọ́run rán sáyé, kí ni purpose tọ́lọ́run fi rán wọn? The reason is this. Ìdí ni wípé kán lè wá máa kọ ìwà bàjẹ́ láàrin ìlú, kán lè máa kọ̀ fáwọn ènìyàn, kán má hùwà bàjẹ́. Wọ́n wá kọ̀ fún wa pé ká má sìn nǹkan mí yàtọ̀ sọ́lọ́run. Wọ́n wá kọ̀ fún wa pé ká má rẹ́ ara wa jẹ. Wọ́n wá kọ̀ fún wa pé káyé fi èèyàn ṣòwò ẹrú. Wọ́n wá kọ̀ fún wa pé káyé ṣe ṣìná. Wọ́n wá kọ̀ fún wa pé káyé para wa. Wọ́n wá kọ̀ fún wa pé nǹkan tó bá tọ́ sọ́mọ nìkan kí a má fi ẹ̀tọ́ ẹ̀ dùn. Gbogbo nǹkan táwọn prophet mú wá nìyẹn, tán wá ṣàlàyé fún wa nìyẹn. Wọ́n wá ṣàlàyé equality. Pé bá ṣe bí ẹrú la bọ́mọ ìbí òjù bí. Àwọn kan tí àwọn prophet tán wá ṣàlàyé fún wa nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹni tẹ́ bá ti ń wọ orí ètò, ẹ bá mi love ètò, kẹ́ bá mi like, kẹ́ bá mi share. Nǹkan tí àwọn prophet tí wọ́n wá kọ́ wa nìyẹn. Ẹ̀sìn kò wá láti wá ba ayé wa jẹ́. Èmi ni Christian, èmi ni Muslim. Even though tó fi dáàrin àwọn ẹlẹ́sìn Ọ̀rúnmìlà, kò sí ẹ̀sìn tó wá láti wá ba ayé ọmọnìyàn jẹ́ rárá. Ẹ̀sìn wá tún ayé wa ṣe ni. Ẹ̀sìn jẹ́ ká mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì. Ẹ̀sìn jẹ́ ká mọ nǹkan tó tọ́ àti nǹkan tí ò tọ́. Nǹkan tí ẹ̀sìn gbé wá fún wa nìyẹn. But kí ló dé tó jẹ́ pé lóde òní báyìí, pàápàá jùlọ ní Nàìjíríà, pàápàá jùlọ nílẹ̀ kóòtù òjìrè tó jẹ́lẹ̀ Yorùbá, kí ló dé tó jẹ́ pé àwọn tí wọ́n wá jẹ́ àrólé fún àwọn prophet wọ̀nyí, ìyẹn imams, pastors, alfa, pope, reverend, kí ló dé tó jẹ́ pé àwọn gangan náà wá jẹ́ wàhálà fún wa, tí ẹ̀sìn fi dàbí ìgbà tó jẹ́ pé ìnira ló jẹ́ fún wa. Àwọn gangan náà cause wàhálà yẹn fún wa. Kí dẹ̀ ni reason? Ìbàjẹ́ tó wà lọ́wọ́ wọn. Ìbàjẹ́ tó wà lọ́wọ́ wọn. Ìwà kẹ́nímọ́nì tó wà lọ́wọ́ tiwọn náà. Àìní ètò ìṣèjọba rere tó wà lọ́wọ́ tiwọn náà. Àti ìjẹkújẹ tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń jẹ. Látàrí pé a fẹ́ jẹ́yàn, a fẹ́ jẹ́yàn, a fẹ́ jẹ́yàn. Látàrí wípé àwa la fẹ́ wà ńbẹ̀, àwa la fẹ́ wà ńbẹ̀. Gbogbo òótọ́ tó wá yẹ kán máa sọ, wọ́n kọ̀ wọn ò sọ. Gospel of Jesus Christ tó wà nínú Bíbélì, wọ́n kọ̀ wọn ò sọ. Gospel of Moses tó wà nínú Bíbélì, wọ́n kọ̀ wọn ò sọ. Gospel of David tó wà nínú Bíbélì, wọ́n kọ̀ wọn ò sọ. Bákan náà nínú Quran, ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ Quran, Mùsùlùmí sọ, wọ́n kọ̀ wọn ò sọ. Wọ́n kọ̀ wọn ò sọ. Ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú Quran, wọ́n kọ̀ wọn ò tẹ̀lé. Ká sọ pé wọ́n kọ̀ wọn ò tẹ̀lé. Wọ́n sọ bọ̀ wọ́n kọ̀ wọn ò tẹ̀lé fúnra wọn. Wọ́n sọ, sorry, point of correction. Ẹ jẹ́ á máa ṣe àwọn àtúnṣe ráńpẹ́. Wọ́n sọ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn fúnra wọn wọ́n kọ̀ wọn ò tẹ̀lé. Wọ́n sọ ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú Bíbélì. Wọ́n sọ ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú Quran. Ṣùgbọ́n àwọn fúnra wọn kọ̀ wọn ò tẹ̀lé. Àfáà ò tẹ̀lé, pásítọ̀ ò tẹ̀lé, ìmáàmù ò tẹ̀lé, póòpù ò tẹ̀lé, rẹ́fẹ́rẹ́ndì ò tẹ̀lé. Nítorí tí wọ́n bá tẹ̀lé ni, àwùjọ wa ò ní bàjẹ́ tó bó ṣe bàjẹ́. Àwùjọ wa ò ní bàjẹ́ tó bó ṣe bàjẹ́ tó bá yẹ pé àwọn fúnra wọn tẹ̀lé àwọn tí wọ́n wà nínú Quran tó wà nínú Bíbélì. Tó bá yẹ pé wọ́n tẹ̀lé fúnra wọn ni, àwùjọ wa ò ní bàjẹ́ tó bó ṣe bàjẹ́. Àwùjọ wa ti bàjẹ́ kọjá àyè tó sì jẹ́ pé ọwọ́ pastors àti imams àti àfáà ló wà. Àdèmọ̀ mú àwọn ẹ̀rí wá lọ́kọ̀ ọ̀jọ̀kan. Lẹ́nujọ́ mẹ́ta yìí ní Nàìjíríà, nílẹ̀ kóòtù òjìrè,
nínú àwọn ìwé ìròyìn tó jáde. Pásítọ̀ kan ó rò nítorí pé kí owó tí wọ́n ń pa wọlé tó jẹ́ owó ọrẹ tán pa wọlé kò tó nǹkan. Ó gbìmọ̀ pọ̀ pé káwọn ọmọ chọ́ọ̀chì kan kidnap nǹkan jí òun gbé. Wọ́n jọ ṣèpàdé yẹn láàrin ara wọn kan jí òun gbé. Nítorí pé owó tó ń wọlé sí àpòjọ yẹn táwọn ọmọ ìjọ ń dá gẹ́gẹ́ bí owó ọrẹ kò tó nǹkan. Kan jí òun gbé. A ti rí pastors tó jẹ́ wípé ó ń bá ọmọ ìjọ sùn. A ti rí pastors tó jẹ́ wípé ó ń gbàyàwó ọmọ ìjọ ẹ̀. A ti rí pastor tó jẹ́ pé wọ́n gbé owó fún kó bá wọn fi ṣe visa lóyìnbó. Ó gba owó yẹn, ó gbé jẹ kò bá wọn ṣe. Bẹ́ẹ̀ náà la ti rí àwọn imam, àwọn àfáà lóríṣiríṣi tí wọ́n ká ìwà àgbèrè mọ́ wọn lọ́wọ́. Tó dẹ̀ jẹ́ pé àwọn ni wọ́n ń preach lórí múmbàrí wọn lọ́jọ́ Friday pé ìwà àgbèrè ò dáa. Ṣùgbọ́n tó jẹ́ pé ìwà àgbèrè àká mọ́ wọn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí a ti rí tí wọ́n já wọn náà ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo yahoo. A ti rí àwọn àfáà tó ń ṣe oṣólẹ̀, tán ń lo apá èèyàn, tán ń lo orí èèyàn. Tó dẹ̀ jẹ́ pé àwọn àfáà àwọn náà ń preach pé àwọn ìwà yìí ò dáa. Ṣùgbọ́n ṣá o, kì í ṣe gbogbo àfáà lèèyàn bí o. Kì í dẹ̀ ṣe gbogbo pásítọ̀ náà lèèyàn bí. Ṣùgbọ́n tí a bá kó 100% àfáà ìjọba àti pastors, 85% wọn lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti wà corrupt. 85% wọn lọ́wọ́lọ́wọ́ yìí, both àfáà and pastors, imam and pastors, 85% wọn lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti wà corrupt. Wọ́n ti wà corrupt tí ò sí wípé wọ́n ní tàbí ṣùgbọ́n. Tó dẹ̀ jẹ́ pé tí àwọn people wọn bá ti lè wà corrupt, dandan ni kí country tí irú àwọn nǹkan bẹ́ẹ̀ bá wà, dandan ni kí country yẹn má láṣeyọrí. Dandan ni kí country yẹn bàjẹ́. Ìdí ni wípé tí ẹ bá wo gbogbo àwọn tó ń díje fún ipò òṣèlú lónìí, gbogbo wọn ni wọ́n ní àfáà àbí pastors àbí babaláwo tó ń ṣiṣẹ́ fún wọn. Èmi ni president ni, èmi ni governor, gbogbo àwọn tó jáde báyìí lọ́wọ́lọ́wọ́ yìí pé wọ́n fẹ́ jáde, wọ́n fẹ́ du ipò ààrẹ àti ipò gómìnà àti rep àti senator, gbogbo wọn ló ní àfáà àti pastors tó ń ṣàdúrà fún wọn lọ́wọ́lọ́wọ́ yìí àtàwọn babaláwo tó ń ṣiṣẹ́ fún wọn lọ́wọ́lọ́wọ́ yìí. Tó dẹ̀ jẹ́ pé owó ribiribi ni wọ́n á gbé fáwọn àfáà wọ̀nyí. Ààrẹ lè tá lódìdí màálù tá fi ṣiṣẹ́. Ààrẹ lè tí wọ́n á lọ sa Kùránì fún odidi Kùránì tí wọ́n á sá fún táwọn mùsùlùmí àwọn àfáà tí wọ́n á lọ sa odidi Kùránì tí wọ́n á lọ sá fún, tí wọ́n á pa àgbò, tí wọ́n á pa màálù nítorí tiẹ̀ kó lè wọlé, ó dẹ̀ níye tá fún wọn. Bákan náà ó ti níye pastors tó mọ wà nínú ẹ̀mí, tó mọ fẹ́ ní ẹ̀mí ṣọ́ọ̀nà nítorí ẹni candidate ẹ̀ kó lè wọlé fún ipò ààrẹ àbí ipò gómìnà àbí ipò rep àbí ipò senator, táti mọ fẹ̀mí ṣọ́nà fún wọn. Bákan náà ó ti níye àwọn ẹlẹ́sìn Ọ̀rúnmìlà, ó ti níye ifá tí wọ́n á ti dá lórí ẹlòmíì, iye ẹbọ tí wọ́n á ti gbé, iye ètùtù tí wọ́n á ti ṣe nítorí kí ẹnìyẹn kó lè wọlé. Ẹ jẹ́ bá mi love ètò, kẹ́ bá mi like, kẹ́ bá mi share, kẹ́ bá mi comment. Ibi tó bá kù díẹ̀ káàtó sí ẹ sọ. Torí wọ́n fẹ́ flag ẹ̀. Ó ti níye ètùtù ẹbọ tí wọ́n á ti ṣe. Wọ́n á ti fi ẹ̀jẹ̀ èèyàn ṣètùtù fẹ́ lòmíì lọ́wọ́lọ́wọ́ tí òṣèlú ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ti níye ẹ̀mí tó ti sọnù. Ó jẹ́ pé a lè káǹtẹ̀, a lè mọ̀ tán ti pa lábẹ́lẹ̀ torí pé òṣèlú ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀jẹ̀ èèyàn tí wọ́n á ti fi rúbọ fẹ́ lòmíì, ẹ̀jẹ̀ èèyàn tí wọ́n á ti fi ṣètùtù fẹ́ lòmíì. Ẹlòmíì á ti fi ẹ̀jẹ̀ èèyàn á ti fi wẹ̀, ẹlòmíì á ti mú orí ẹsẹ̀, ẹlòmíì tí wọ́n á ti gbé lọ, àwọn ọmọ ọlọ́mọ tẹ́mi wọ́n ti ṣòfò nítorí kẹ́yìn lè wọlé sí ipò òṣèlú, ipò ààrẹ, ipò gómìnà, ipò rep, ipò senator tí ẹ fẹ́ ṣe. Ṣùgbọ́n ẹ ti waste ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí. Àwọn olówó ń bá wọn ṣe, àwọn pastors, àwọn imam,
àwọn ẹlẹ́sìn aláwo, àwọn ló ń bá wọn ṣe àwọn iṣẹ́ wọ̀nyí. Lẹ́ẹ̀kan sí, kì í ṣe gbogbo àfáà, kì í ṣe gbogbo pastors, kì í dẹ̀ gbogbo aláwo lèèyàn burúkú, but tí a bá sọ pé gbogbo àwọn ìran èèyàn tí mo dárúkọ yìí pé 100%, 85% wọn ti wà corrupt, 85% wọn ni wọ́n ń wu ìwà yìí, 85% wọn ni èèyàn burúkú, just 15% tó kù la lè sọ wípé èèyàn rí. Ẹ wá jáwọ́ àwùjọ tá a wà, ká wá lọ sókèèrè. Àwọn pastors yìí láwá jáde tí wọ́n máa ṣe wàásù lórí tẹlifíṣàn, lórí rédíò, lórí social media pé ìyà ẹ̀ṣẹ̀, pé ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ló jẹ́ kí gbogbo nǹkan wọ̀nyí máa ṣẹlẹ̀. Ẹ̀ ń gbọ́, àwọn pastors wọ̀nyí, àwọn ni wọ́n á tún jáde padà lọ́jọ́ Sunday tí wọ́n á máa preach fáwọn ọmọ lẹ́yìn wọn pé ẹ jẹ́ ká ṣàdúrà kí Ọlọ́run dáríjì wá pé ìyà ẹ̀ṣẹ̀ là ń jẹ lórílẹ̀-èdè Nàìjíríà. No, which is no. I totally disagree. Èmi ni mo disagree pé rárá kò rí bẹ́ẹ̀, kì í ṣe ìyà ẹ̀ṣẹ̀ là ń jẹ. That same Imam, àwọn náà tún máa jáde lọ́jọ́ Friday, òní ní Friday, ni wọ́n á máa sọ pé ìyà ẹ̀ṣẹ̀ là ń jẹ, pé gbogbo tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ìyà ẹ̀ṣẹ̀ ni, k'Ọlọ́run foríjì wá. Mo sọ wípé no, kì í ṣe ìyà ẹ̀ṣẹ̀ là ń jẹ, nítorí Bíbélì ti sọ wípé oníkálukú ni yóò jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Oníkálukú ni yóò jẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni Kùránì náà dẹ̀ gbé wá pé oníkálukú òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ rẹ̀ tó fi ṣẹ̀ láàfin wọ́n fún. Wá ìta wá sọ wípé ìyà ẹ̀ṣẹ̀ là ń jẹ throughout ní gbogbo Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá mi wo ètò yẹn mọ̀ rò wípé kí nìdí tí mo fi ń dárúkọ Nàìjíríà. Bẹ́ẹ̀ ni màá dárúkọ Nàìjíríà nítorí pé inú Nàìjíríà la ṣì wà. Lóòótọ́ a fẹ́ pín, a fẹ́ lọ, lágbára Ọlọ́run a dẹ̀ máa lọ, bọ̀ ọdún ọjọ́ àsìkò tó máa bọ́ sí la mọ̀. Ṣùgbọ́n kì í ṣe èèwọ̀ kí Nàìjíríà dáa, kì í ṣe èèwọ̀ pé kí Nàìjíríà dáa, nítorí tí Nàìjíríà bá dáa ìyẹn ò ní ká má pín o, ẹ má ṣì mí gbọ́, kì í ṣe èèwọ̀ pé kí Nàìjíríà dáa, kì í ṣe èèwọ̀, kò sí èèwọ̀ ńbẹ̀, ṣùgbọ́n àmọ́ pa fẹ́ pín. Tí Nàìjíríà dáa lónìí, tí wọ́n fún gbogbo ojúlé kọ̀ọ̀kan ọmọ Nàìjíríà ẹyọ kọ̀ọ̀kan tán fún wa ní 1 million naira every month ní salary, ìyẹn ò ní ká má pín, à pín, dandan ní ká pín, nítorí pé Nàìjíríà ò kì í ṣe country wa. We are Yorubas. Country Igbo ọ̀tọ̀, country Yorùbá ọ̀tọ̀, country Hausa ọ̀tọ̀, country Niger Delta ọ̀tọ̀. Ọlọ́run ti pín wa pẹ̀lú language. Ọlọ́run ti pín wa pẹ̀lú language. So Lord Lugard ló kó wa papọ̀. Wọ́n kọ́ name wa ní Nàìjíríà, Flora Shaw, ìyàwó Lord Lugard, alé Lord Lugard. Ó name wa ní 1897 ní inú ìwé ìròyìn London Times. 1897, January 1st, 1897 ló name wa ní Nàìjíríà nínú ìwé ìròyìn London Times lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì gbà yẹn. Kí Lord Lugard kan tó wá ṣe àgbòsí tán fẹ́ ṣe ní 1914, kan tó amalgamate wa, kan tó amọ̀kù wa Nàìjíríà generally. So Yorùbá ti establish as a nation, as a country, as a territory Yorùbá before then. Tí àwọn bàbá wa dẹ̀ ti ń ṣèjọba, torí kìí ṣe òyìnbó ló kọ́ wa bá ṣe ń ka òǹkà ọjọ́ tiwa. Nínú oṣù, Aníṣẹ́rẹ́, Ìrèlé, Ẹrẹ́nà, Igbe, Èdìdí, Òkúdu, Arẹmọ, Òdó, Agẹmọ, Òdú, Ọ̀wẹ́rẹ̀, Ọ̀wàrà, Bẹ́rú, Ọ̀pẹ. Kìí ṣe òyìnbó ló kọ́ àwọn bàbá wa lédè yẹn. Nínú òǹkà ọjọ́ ọ̀sẹ̀ tiwa náà dẹ̀ ni, a ní ọjọ́ Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta, tó jẹ́ Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. Táwa náà ni, kì í ṣe òyìnbó ló kọ́ wa. Ẹ jọ̀ọ́ bá mi love, ẹ jọ̀ọ́ kẹ́ bá mi like, ẹ bá mi share. Mo digress díẹ̀ lọ síbẹ̀ yẹn ni. So tí Nàìjíríà kan dá lónìí, tá à ń lò ná 24 hours, tépo wà, tí security wà, tí everything wà tó lọ smoothly, ìyẹn ò ní ká má pín, dandan ní ká pín.
bọ̀ ṣé ìwọ ni ká live convenient nínú Nàìjíríà ká tó pín, kì í ṣe ìwọ. So ta ló wá ń fún wa láwọn problem, ta ló kọ̀ sí wàhálà wọn? Ó ní pastor and imam, afan, pope, reverend àtàwọn imam, gbogbo wọn náà wà collectively pẹ̀lú wàhálà tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí, pẹ̀lú àwọn ìjọba. Wọ́n connect pẹ̀lú àwọn ìjọba, wọ́n connect pẹ̀lú àwọn adarí olóṣèlú, àfà àti pastors, wọ́n connect pẹ̀lú adarí olóṣèlú, àwọn àjọ ń fìyà jẹ wá. Now nígbà tí pastor àbí imam àbí babaláwo tó ti ṣètùtù fún ẹni tó fẹ́ ṣètùtù fún tán pé kó lè wọlé, àwọn pastor àbí imam àbí àfà babaláwo ló wá mọ padà wá mọ bá àwọn ọmọ ìjọ kán mọ sọ fún wa pé ìyà ẹ̀ṣẹ̀ wa, ẹ̀ṣẹ̀ ló fà á tá fi ń jẹ ìyà Nàìjíríà. No, èmi wá sọ fún wọn pé kì í ṣẹ̀ṣẹ̀, ìdílé léyìí ó tó kì í fi ṣẹ̀ṣẹ̀. One, epo Nàìjíríà kò gbẹ. Tó bá ń sọ̀rọ̀ nípa country tó lépo lágbàáyé, Nàìjíríà wọ́n wà number 7 or 8 báyìí ní country tó ní epo lágbàáyé. Tó bá ń sọ̀rọ̀ nípa country tó ní afẹ́fẹ́ gas, tí a bá ti mú Russia, tá a mú Qatar, tá a mú Iran, tá a mú Kuwait, Nàìjíríà wà lára àwọn country tó ní afẹ́fẹ́ gas. Now 1 kilo of gas is 800 naira per kilo. 800 naira. Now petrol tá a sọ́fà fún lónìí ìsìn, àrígbítọ́ ti ń ta ní 300. Eléyìí tó ṣìpù jù sí báyìí ó ní 300 naira per litre. Àwọn àfà àti pastor wọ̀nyí àtàwọn aláwo wọ̀nyí tí wọ́n ṣètùtù fún àwọn olóṣèlú kán lè wọlé, wọn ò dẹ̀ jáde síta sí ká condemn gbogbo tó ń ṣẹlẹ̀. Kí gbogbo àgbáríjọpọ̀ àfà nílẹ̀ Yorùbá kí má ti sọ other nation bí Hausa àbí Igbo, torí other nation ni wọ́n. Bọ̀ kí n sọ pé nílẹ̀ Yorùbá àwọn àfà tó wà nílẹ̀ Yorùbá tá a dẹ̀ ní líìgì mọ́mà náfà kò sẹ́ni tó jáde nínú wọn. Kí ìwé ìròyìn The Punch àbí The Nation àbí Tribune àbí Vanguard kó gbé pé àgbájọpọ̀ àwọn àfáà nílẹ̀ kóòtù òjìrè o, wọ́n jáde síta wọ́n pé rárá bí nǹkan ṣe ń lọ a ò fẹ́, kò sí tó jáde nínú wọn. Gbogbo wọn dákẹ́, wọ́n ń wòran. Kò sí pastors ní àwọn CAN àbí Pentecostal kí gbogbo wọn jáde in team kán wá gbé jáde pé Nàìjíríà o pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí o, gbé kó ṣe wọ́n a ò fẹ́ mọ́. Kò sẹ́ni tó sọnù wọn ò jáde kán ṣe irú ẹ̀ náà bákan náà. Instead tó wá yẹ kán ṣe irú ẹ̀, wọ́n wá jáde, wọ́n á padà wá bá wa church, wọ́n wá bá wa mosque pé ìyà ẹ̀ṣẹ̀ là ń jẹ, pé k'Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ jì wá, pé ẹ̀ṣẹ̀ wá pọ̀ ní ogun kan fi rí bẹ́ẹ̀, which is no. Màá wá má pẹ̀rẹ̀ wá àwọn country tí ò nígbàgbọ́ sọ́lọ́run rárá àtàwọn tó nígbàgbọ́ sọ́lọ́run. Ó kì í sọ pé country tó ń lo òfin ṣẹ̀ríà àti country tí ò lo òfin ṣẹ̀ríà àti country tó jẹ́ pé òfin ara wọn fúnra wọn làwọn ń lò, ká pín sọ́nà mẹ́ta. Màá wá mú àpẹẹrẹ wá. So ìdí tó bá fi wá jẹ́ pé èrè ẹ̀ṣẹ̀ àbí ìyà ẹ̀ṣẹ̀ làwa ń jẹ, kán wá put ẹ̀, kán wá mú jáde, káwọn àfáà wá gbé jáde àtàwọn pastors. Now ẹ já lọ sí North Korea. Kim Jong-un ni president wọn ní North Korea. North Korea ò ní Ọlọ́run kankan tán sìn ju èrè bàbá Kim Jong-un. Èrè North Korea kò sí church, kò sí mosque níbẹ̀. Wọn ò gbọ́dọ̀ rí pé o mú Quran àbí Bíbélì dání ní North Korea, you are in trouble. Tí wọn bá ti pa ẹni náà, ẹni yẹn máa wà ní prison ní North Korea. Ẹ wá lọ wo North Korea. Ǹjẹ́ aráàlú wọn ǹjẹ́ wọ́n láàkì iná ṣé kò sí iná nílùú wọn ní North Korea? Ẹ jọ̀ọ́ bá mi love ètò, kẹ́ bá mi like, ẹ bá mi share, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kán má lè flag ẹ̀. Ṣé kò sí iná ní North Korea? North Korea tí ò gbọ́ lọ́n gbọ́, tó jẹ́ pé èrè
bàbá King Jong náà forí balẹ̀ fún wọ́n mọ̀ ní náà àbí wọ Nàìjíríà táwa gbàgbọ́ nu Ọlọ́run gan tó jẹ́ pé àwa àtọ́nà lájọ́ ń sùn lájọ́ ń jí àwa lámẹ́ tó máa wọ náà àwa lámẹ́ tó máa wọ ìjọba rere ọ̀run rere àwa ò ní náà o 1 2 North Korea ọ̀nà wọn wà mọ́tòrébù wọ́n ní ọ̀nà gidi tí wọ́n lè gbà àwọn tí ò lọ́lọ́ nìyẹn o níbi àwa tá a lọ́lọ́ ọ̀nà wa ò dáa 3 kò tí ì sí ọmọ yóò tí ì bá pàdé ọmọ North Korea tán fly kúrò ní country wọn lọ sí country míì ó lè wá ọgbọ̀ kó mọ́ pọ̀ kó lọ gbà tọ́jú kó lọ gbà òsàn bẹ̀ kò tí ì sí bọ̀ gbogbo àwọn olówó wa Nàìjíríà eléyìí tí ó bá ti lọ UK lọ gbà tọ́jú á lọ France lọ gbà tọ́jú eléyìí tí ó bá ti lọ France á lọ America eléyìí tí ó bá ti lọ sí America á lọ Saudi Arabia lọ gbà tọ́jú ṣùgbọ́n mẹ̀kúnnù inú ìlú yìí mẹ̀kúnnù inú ìlú Nàìjíríà tí ò ní access sí airport débi kó mọ fly out kò síbi tó fẹ́ lọ kò bá kú kò kàn wọ́n bọ̀ ìlú tí wọn ò ti gba Ọlọ́run gbọ́ ní North Korea kò sí yẹn bẹ̀ 4 ilé ìgbé wọn ní North Korea ó wà well standard ilé táwọn ọmọ ìlú wọn ń gbé ó wà well standard buwa wa ń bí ilé táwa ń gbé ń bí Nàìjíríà lẹ ti máa rí bàbá kan àti ìyàwó kan àtọmọ mẹ́rin wọn á máa gbénu room or room and parlour dáadáa ó pọ̀ bàbá kan ìyàwó kan àtọmọ mẹ́ta wọn á máa gbénu room and parlour tí bàbá bá fẹ́ wá báyàwó ẹ̀ láṣepọ̀ lálẹ́ a mọ̀ ní káwọn ọmọ excuse àbí kó mọ expect káwọn ọmọ sùn kó tó báyàwó ẹ̀ ní fọ́ọ̀mù ẹ wá ń sọ wípé raping ò ní pọ̀ láàrin ọmọ sọ́mọ láàrin bàbá sọ́mọ raping máa pọ̀ náà bọ̀ ìlú tí wọn ò ti gbọ́ lọ́n gbọ́ wọ́n live convenient wọ́n gbé standard rule 5 ìlú tí wọn ò ti gbọ́ lọ́n gbọ́ agriculture wọn ó ń lọ nọ́mọ̀nọ́mọ̀ bó ṣe yẹ kó lọ inflation ò bá nǹkan wọn bọ̀ ìlú táwa ti gbọ́ lọ́n gbọ́ tán níyà ìṣẹ̀lẹ̀ àwa ń jẹ pẹ̀lú tó ṣẹlẹ̀ Nàìjíríà every day every blessed day tá bá ti ń sùn tá à ń jí ní inflation bá nǹkan táwa ń lò wọ́n dẹ̀ níyà ìṣẹ̀lẹ̀ kẹ́lẹ̀ máa wo bí tí pastors àti imam tó ti ń fún wa ní problem wọ́n dẹ̀ sọ pé yà ìṣẹ̀lẹ̀ 6 ìlú tí wọn ò ti gba Ọlọ́run gbọ́ economy wọn ó wà stabilize kò sí ọ̀rẹ́ tó rọ̀ pẹ̀lú economy wọn bọ̀ ìlú táwa ti gba Ọlọ́run gbọ́ economy wọn ò dáa 7 ìlú tí wọn ò ti gba Ọlọ́run gbọ́ security wọn wà intact ìlú táwa ti wá gba Ọlọ́run gbọ́ tá a sọ pé ìyà ẹ̀ṣẹ̀ làwa ń jẹ Nàìjíríà security wa kò dáa ẹjọ́ bá mi like tó kẹ́ bá mi love bá mi share Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa ká má lè flag ẹ̀ security wa ò dáa àfáà and pastors àtàwọn babaláwo wọ́n dẹ̀ dákẹ́ wọ́n ń wòran torí pé àwọn náà ti ṣètùtù fáwọn tó wà ń bẹ̀ kan tó wọlé àwọn náà ti ṣàdúrà fún wọn kan tó wọlé àwọn náà ti fẹ̀mí ṣọ́nà fún wọn kan tó wọlé ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀ instead tó bá yẹ kán sọ̀rọ̀ wọ́n á sọ fún àwa wípé ìyà ẹ̀ṣẹ̀ pé ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù Nàìjíríà ló fà tá a fẹ́rí gbogbo tá à ń rí now China lára country tí ò gbọ́lọ́ngbọ́n náà wà lára country tó yẹ pé wọn ò fẹ́ ẹ̀sìn míì ju ẹ̀sìn ìbílẹ̀ wọn náà wà ìlú tó gba ọlọ́ngbọ́n sìn bí Nàìjíríà àwa lọ ń yá owó lọ́wọ́ ìlú tí ò gbọ́lọ́ngbọ́n bí China ìlú tó gbọ́lọ́ngbọ́n lọ ń yá owó lọ́wọ́ ìlú tí ò gbọ́lọ́ngbọ́n outcome báwo ló ṣe rí bẹ́ẹ̀ àwọn àfáà àti pastors wọ́n dẹ̀ dákẹ́ wọ́n ń wò torí pé wọ́n ti ṣètùtù fáwọn tó fẹ́ kó wọlé wọ́n ti ṣètùtù fáwọn tó fẹ́ kó wọlé wọ́n ti ṣàdúrà fáwọn tó fẹ́ kó wọlé wọ́n ti fẹ̀mí ṣọ́nà fún wọn wọ́n wá bá wa padà yìí pé ẹ̀ṣẹ̀ pọ̀ Nàìjíríà la fi ń rí nǹkan tá à ń rí bákan náà wọ́n á tún máa jẹ́ kó yé wa yìí pé gbogbo tó ń ṣẹlẹ̀ ó ti wà nínú Bíbélì àti Quran
kó wọn máa ṣẹlẹ̀. Ìlú tí ò dẹ̀ gbọ́ lọ́n gbọ́ bíi China bíi North Korea kò ṣẹlẹ̀ sáwọn, ṣùgbọ́n ìlú tó ti tá ti gbọ́ lọ́n gbọ́ ló ti ṣẹlẹ̀ sáwà. Ẹjọ́ ṣe rí nǹkan yẹn bó ṣe turn upside down. Ṣe ti rí bí àfáà àti pásítọ̀ bá ṣe ní wá lára. 85% àfáà, 85% pásítọ̀, 85% àwọn ẹlẹ́sìn Ọ̀rúnmìlà problem náà jẹ́ fún wa generally. Ṣe ti rí nǹkan tó fi ń jẹ́ problem fún wa báyẹn. Wọ́n ti wá gbàgbé wípé gbogbo tá need pátá láti lè fi dàbí China, láti lè fi dàbí America, láti lè dàbí London, ká tún great ju gbogbo wọn lọ, Ọlọ́run ti fún wa. Bàá mọ̀ sọ wípé à ń jẹ ìyà ẹ̀ṣẹ̀ kí ẹ̀ṣẹ̀ pọ̀ tó jẹ́ kí gbogbo tó ń ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ sí wa. So ẹ̀yin tó jẹ́ followers, tẹ́ jẹ́ followers, tẹ́ ń tẹ̀lé mom, tẹ́ ń tẹ̀lé pastor, kẹ́lómi tó yàgbẹ́ á kọ́ lọ rí pastor ẹ̀. Ẹlòmí fẹ́ wúkọ́ lásán á lọ bá àfáà ẹ̀. Ẹlòmí fẹ́ sùn á tún lọ bá àfáà, ẹlòmí fẹ́ jẹun á lọ bá pastor. Ẹlòmí fẹ́ rìnrìn àjò lásán lọ lé yẹ̀mí wò. Ṣé rí pé àmọ́ tó ṣe wá. Nítorí tẹ́ bá wo gbòòrò báyìí, gbogbo àwa tí mo dárúkọ yẹn, gbogbo ala queue sílé epo báyìí tí ìyá epo ń jẹ. Gbogbo ala queue sílé epo tí ìyá epo ń jẹ wáyìí. Àbí? Gbogbo ala queue sílé epo yìí náà tí ìyá epo ń jẹ wá. Ṣé ìyà ẹ̀ṣẹ̀ là ń jẹ báyìí tí epo fi wọ́n? Ẹ jọ̀ọ́ bá mi like ètò, ẹ bá mi love, ẹ bá mi share, torí wọ́n fẹ́ flag ẹ̀. Ṣé ìyà ẹ̀ṣẹ̀ là ń jẹ báyìí tí epo fi wọ́n ní epo tó wà nínú ilẹ̀ tó jẹ́ pé Ọlọ́run ló dìídì gbé síbẹ̀ tí ò dẹ̀ gbẹ? Just kákan wá jáde ká refine ẹ̀ ká sì ta fáráàlú, ò ní problem. Ò ní problem. Now ẹ wá já lọ sí Mecca tó jẹ́ Saudi Arabia táà Mùsùlùmí believe. Ṣé Saudi Arabia ṣáwọn ò gba Quran gbọ́? Àbí ẹ fẹ́ sọ fún wa pé kò sẹ́ tó ń dẹ́ṣẹ̀ ní Saudi Arabia? Kò sẹ́lẹ́ṣẹ̀ Saudi lẹ fẹ́ sọ fún wa pé gbogbo tó wà ní Saudi ló máa wọ̀jọba ọ̀run? No, kì í ṣe gbogbo tó wà ní Saudi ló máa wọ̀jọba ọ̀run. Ẹlẹ́ṣẹ̀ pọ̀ ní Saudi náà. Why? Tí ìyà náà ṣe wá máa jẹ wọ́n, tí ìyà omi ò ṣe máa jẹ wọ́n, tí ìyà security ò máa jẹ wọ́n, tí ìyà gas ò máa jẹ wọ́n, tí ìyà hospital ò máa jẹ wọ́n, tí ìyà ọ̀nà ò máa jẹ wọ́n. Ẹ dáhùn. Ẹ̀yin pásítọ̀ àti mọ́ọ̀mù, ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀. Ẹ̀yin ni màá dẹ̀ máa bá sọ̀rọ̀ all the time. Torí ẹ̀yin ni problem tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó fi pọ̀ bí eléyìí, ẹ̀yin lẹ fà á. Nítorí gbogbo tẹ́ ẹ sọ jáde lẹ́nu ẹ ò tẹ̀lé. Ẹ ń ṣe wàásù Ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n ẹ tẹ̀lé. Ìdí nìyẹn tẹ́ fi rí pé wàásù yín ò nítumọ̀ mọ́ ní létí gbogbo ọmọ aráyé. Ìdí nìyẹn nítorí bẹ́ẹ̀ ṣe wàásù yẹn tí church àti mosque tó ń pọ̀ sí yẹn, bẹ́ẹ̀ náà ni ìwà àbàjẹ́, ìwà burúkú ó ń pọ̀ sí lórí ilẹ̀. Nítorí pé kí ni ẹ̀yin fúnra yẹn ẹ̀ lead as a good example. Mo dẹ̀ ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé ẹ̀yin ni àrólé àwọn prophet Ọlọ́run, ṣùgbọ́n ẹ̀yin gan ni ìwà àbàjẹ́ pọ̀ sọ́wọ́ ẹ̀. Ẹ wá mọ́ padà á sọ fáwa wípé ìyà ẹ̀ṣẹ̀ ni ó fà á. Saudi Arabia ṣé kò ṣẹlẹ́ṣẹ̀ ńbẹ̀ ni? Ṣùgbọ́n gbogbo nǹkan tó ń fẹ́ ló lọ smoothly, gbogbo ẹ̀ lọ conveniently tí ò sí wàhálà. Ẹ já jẹ́ ká bọ́ sí Israel. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin pastor, ẹ̀yin group, ẹ̀yin JP. Yẹ pé ẹ̀yin àtọ́lọ́run lẹ́jọ́ ń ṣe meeting. Ẹ̀yin tẹ́ ń ríran ṣá all the time. Yẹ pé gbogbo ọjọ́ ayé yín, ojoojúmọ́ ayé yín ríran ni ṣá all the time. Ẹ wá ríran wípé nǹkan báyìí ni problem Nàìjíríà kọ́dẹ̀ solve ẹ̀ rí. Ẹ rí yẹn, ẹ rí rárá, ẹ rí. Wọ́n lè rí pé nǹkan máa wọ́n Nàìjíríà, òkú, ẹ lè rí pé òkú máa pọ̀ nẹ́síà, ẹ lè rí pé ilé jíjó máa pọ̀ nẹ́síà gan o, ẹ lè rí pé àjálù máa pọ̀ káàkiri nẹ́síà, bọ́ ẹ rí pé this is solution.
nígbà tó jẹ́ pé ẹ̀yin gangan ni problem ẹ̀ lè rí solution ṣe ti báyìí àwọn gangan ni problem ìdí nìyẹn tí wọn ò fi lè rí solution ẹ jẹ́ bá mi comment ẹ jọ̀ọ́ ẹ bá mi comment ẹ bá mi love ẹ bá mi like ẹ bá mi share nígbà tẹ́ rí pé ẹ̀yin gangan ni problem ẹ lè rí solution ṣùgbọ́n ó bá jẹ́ pé kì í ṣe ẹ̀yin ni problem ni ẹ máa rí solution ṣùgbọ́n ẹ̀yin gangan ni problem Israel tẹ́ ń lọ bàbá JP mama JP ṣé bí Israel ṣe rí ní Nàìjíríà ṣe rí máa dárúkọ Nàìjíríà tó ráṣì wà nù Nàìjíríà lóòótọ́ a fẹ́ pín bọ̀ ṣé ẹ̀ṣẹ̀ ni ká live convenient ní Nàìjíríà ni kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin pásítọ̀ lẹ wá máa rí ìwọ tó gun ayé ń ṣe ìwọ táyé ò jẹ́ kó rógo lò ìwọ tí wọn ò jẹ́ kó débi ògo rẹ ìwọ tó ti pẹ́ tó ti fẹ́ lọ lóyìnbó tó rọ́ náà lọ ìwọ táyé dọmọ mọ́ nú ìwọ táyé ti fi ògo ẹ sínú òkùnkùn pàdé mi lórí òkè àbíyè pàdé mi lórí òkè sẹ́kún mi dẹ̀rín pàdé mi lórí òkè ọ̀nà àbáyọ pàdé mi lórí òkè àgùnlà pàdé mi nínú àwẹ̀ ọlọ́jọ́ 9 pàdé mi nínú ìṣọ́ọ̀rù ọlọ́jọ́ 11 pàdé mi nínú àwẹ̀ marathon pàdé mi nínú àwẹ̀ ogún iṣẹ́ ìdẹ́ntú ẹ wá mú gbogbo táìtù yẹn wá lébẹ̀lẹ̀ lọ ẹ lébẹ̀lẹ̀ lọ so má ṣe ń pe prayer point yẹn làwọn èèyàn á pé yes iná Ọlọ́run sọ̀kalẹ̀ agbára Ọlọ́run sọ̀kalẹ̀ àbí ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ní Israel nìyẹn ṣé bẹ́ẹ̀ ń ṣe ní Israel nìyẹn ṣé bẹ́ẹ̀ ń ṣe ní Saudi Arabia nìyẹn ẹ ti gbàgbé pé transformer tí ò sí iná tí ò tàn àdúgbò yẹn yẹ kó ní transformer tí iná fi máa tàn àbí ẹ ti gbàgbé pé ẹni tí ọjà ẹ̀ ò tà ẹ ti gbàgbé pé security tí ò dáa àti inflation tó ń bá owó wa tí economy ò dáa ni ò jẹ́ kọjá ẹ̀ dúró sójú kan ẹ ti gbàgbé wípé ẹni tí ó yẹ kó lọ operate àìní àtóní ẹ ti gbàgbé pé gbogbo doctor tó máa treat ẹ ló ti travel abroad látàrí pé economy wa ò dá Nàìjíríà látàrí pé hospital wa ò dá Nàìjíríà gbogbo wọn ti travel abroad wọn ti lọ iṣẹ́ ní abroad ẹ ti gbàgbé bẹ́ẹ̀ ẹ ti gbàgbé pé aláìsàn ọjọ́ pípẹ́ yẹn ẹ ti gbàgbé pé owó hospital tó máa ná ni ò ní tí àìsàn yẹn fi pẹ́ lára ẹ̀ ẹ ti gbàgbé wípé ẹni tí ojú ń pọ́n ẹ ti gbàgbé wípé ìjọba ò rí sí láìfo ẹni lójú ṣe ń pọ́n ẹ ti gbàgbé pé oníṣẹ́ ọwọ́ tó yẹ kó lo iná kó fi ṣiṣẹ́ kó rí ṣe kò sí iná ó di ọlọ́kadà ẹ wá gbé owó prayer point yẹn ẹ gbé sórí òkè sọ ògo mi dẹ sọ ẹ̀gàn mi dògo òkè oríṣiríṣi orúkọ ẹ wá néèmọ ẹ wá mọ fi tàwọn èèyàn jẹ Ọlọ́run wò yín ṣùgbọ́n Yorùbá náà ló máa ń sọ pé kílẹ̀ tó pòṣìkà òun gángan náà ti bàjẹ́ òyìnbó mélòó lẹ rí tó lọ kíù sí ẹ́mbáàsì bóyá ẹ́mbáàsì Amẹ́ríkà ni ẹ́mbáàsì Germany ni ẹ́mbáàsì France ni tó fẹ́ gba visa lọ sí kọ́ńtírì míì láti lọ wá iṣẹ́ tó fẹ́ sáko olú ẹ̀ mélòó ẹ ti gbàgbé pé Nàìjíríà tí ò dáa ló jẹ́ káwọn èèyàn máa apply fún visa everyday ní embassy ń kún everyday torí wọ́n fẹ́ travel abroad everyday ẹ̀yin náà wá máa sọ fún wọn pé kán mú páálí wọn wá ẹ bá wọn ṣàdúrà sí kán mú páálí wọn wá sábẹ́ ààbò kán lè fún wọn visa mentality tí ò dáa mentality burúkú. So ibi tẹ́ ti ń cause problem fún wa 85% yín ni problem wa 85% yín imam and pastor ni problem wa ní Nàìjíríà nítorí ẹ̀yin lẹ ṣe tutù fẹ́ni tó fẹ́ di ààrẹ ẹ̀yin lẹ ṣe tutù fẹ́ni tó fẹ́ ṣe governor ẹ̀yin lẹ ṣe tutù fẹ́ni tó fẹ́ ṣe minister ẹ̀yin lẹ ṣe tutù fẹ́ni tó fẹ́ di rep ẹ̀yin lẹ ṣe tutù fẹ́ni tó fẹ́ di senator bákan náà ẹ̀yin lẹ fẹ̀mí ṣọ́nà fún ẹni tó fẹ́ di ààrẹ tó fẹ́ di governor tó fẹ́ di minister tó fẹ́ di senator
bákan náà ẹ̀yin àáfàá wọ̀nyí náà ẹ̀yin náà lẹ sa kúránì fún gbogbo wọn ẹ̀yin ní torí candidate yín pọ̀ nù wọn so kò jẹ́ kẹ́ lè sòtọ́ ọ̀rọ̀ ẹ wá ń padà wá sọ fáwa wípé ìyà ẹ̀ṣẹ̀ ló pọ̀ jù bí ẹ̀ṣẹ̀ ló pọ̀ jù Nàìjíríà tí mo dẹ̀ ti ṣe àpẹẹrẹ ìlú tó gbọ́ lọ́n gbọ́ àti ìlú tí ò gbọ́ lọ́n gbọ́ àti àwa tá a kóra wa sí wípé ìyà ẹ̀ṣẹ̀ àti ìwà ẹ̀ṣẹ̀ la fi ń jẹ ìyà tá à ń jẹ Nàìjíríà. So ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn Nigerian pastor Yorùbá pastor Nigeria Imam Yorùbá Imam ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn àwa máa sọ a ò ní yé sọ a ò dẹ̀ ní dákẹ́ a máa sọ mo sọ pé program yóò ní ju 1 hour fún díẹ̀ yìí màá fẹ́ dánu dúró díẹ̀ bí àwọn